bí ìròyìn tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ bá fi jẹ́ òótọ́, á jẹ́ pé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti pinnu wọ́n sì ti pa ìmọ̀ pọ̀ láti fi ìyà tó tọ́ jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, pàápàá gómìnà Adémọ́lá Adélékè lórí bó ṣe tàpá tó sì tó kọ etí kún sí àṣẹ tí wọ́n pa fún wípé kó má ṣe jẹ́ kí ìdìbò àwọn alága ìjọba ìbílẹ̀ kó wáyé, èyí tí bàbá náà tó fagídí ṣe tó sì jẹ́ pé gbogbo àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni wọ́n jáwé olúborí tó ti di alága kanṣu báyìí. Ẹ rántí pé nígbàrà tí Adélékè tó gbàjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022 iná ti yọ àwọn alága ìjọba ìbílẹ̀ tó wà nípò tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. látìgbà náà sì lọ́rọ̀ ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ táwọn yẹn tán gbé ẹjọ́ lọ wípé wọn ò lẹ́tọ̀ọ́ láti yọ àwọn bẹ́ẹ̀ àti pé kò bófin mu bó ṣe yọ àwọn. ṣá o látìgbà tó ti ń fa ẹjọ́ yìí ní ọ̀sẹ̀ tí ó lọ lọ́hùn-ún ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yan appeal court iná ṣẹ̀ṣẹ̀ dájọ́ tí ó sì dá àwọn aṣòfin àwọn alága ìjọba ìbílẹ̀ tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà láre wípé kó máa bá ìjọba wọn lọ. ọ̀rọ̀ yìí ló máa di wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí àwọn alága náà tó fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ tó di pé àwọn ọmọ ọ̀tá wọn ń kọlura wọn wọ́n sì para wọn nípa púpàdé wípé wọ́n pa alága ìjọba ìbílẹ̀ Ìrèwọlédé tẹ́lẹ̀ ìyànnàrẹ́bù Abbas Rẹ̀mí, tí ọ̀rọ̀ yìí tó sì jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbóná janjan. ṣá ò tẹ́lẹ̀ ọjọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ 22 oṣù kejì ọdún yìí di 22nd of February 2025 òní Adélékè ti kéde pé òun yóò ṣe oje ètò ìdìbò àwọn alága ìjọba ìbílẹ̀ láti yan ojúlówó alága ìjọba ìbílẹ̀ kúrò ní Fìdíhẹẹ́ tó ń yàn, ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ tán ṣèkìlọ̀ fún Adémọ́lá Adélékè wípé kò gbọdọ̀ ṣe. kódà mínísítà ọ̀rọ̀ ìdájọ́ amòfin Abdulateef Fagbemi ló fi àtẹ̀jáde síta pé Adélékè kò gbọdọ̀ ṣe, ṣùgbọ́n Adélékè ó mà ṣe ètò ìdìbò náà bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ò kópa ńbẹ̀ tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí nínú gbogbo ìjọba ìbílẹ̀ 30 local government tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣá o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wò pé Tinubu àtijọba àpapọ̀ wọ́n ti pinnu pé àwọn yóò fìyà jẹ Adélékè lábẹ́ òfin lórí ní tó ṣe. wọ́n ní baba ńlá ìtàpá sí òfin ní nǹkan tó ṣe, tá a sì gbọ́ pé owó tó yẹ kí ìjọba àpapọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ kan máa gbà tààrà ìní wọ́n ní ìjọba àpapọ̀ fẹ́ ní àwọn ò ní máa san tààrà fún Adélékè báyìí nítorí pé àwọn tó yàn yìí kò bófin mu. wọ́n ní gbogbo owó ìjọba ìbílẹ̀ báyìí ó ṣeé ṣe kán má jẹ́ kó dé sí ọwọ́ Adélékè, ó sì ṣeé ṣe kó jẹ́ pé àwọn alága tí ò fẹ́ kán bẹ̀rẹ̀ iṣẹ́ ti APC ni wọ́n yóò máa jẹ́ kí owó náà dé sí ọwọ́ wọn gẹ́gẹ́ bí àwọn tí alága àwọn tí òfin rí tán dámọ̀ gẹ́gẹ́ bí alága. eléyìí lágbọ́pọ́n fẹ́ fi di ìfìyà jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti Adélékè, ṣùgbọ́n ṣá ò nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ mú yìí pẹ̀lú nígbà tó lọ ṣàbẹ̀wò sí Adélékè, gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣèkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC oníkan má wàá da omi àláfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú kán sì má ṣe sọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá dojú ogun, oníkan lọ jáwọ́ kan gbéjẹ forí kó sì gbà fún Adélékè àti ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun.